Ẹ̀yin èèyàn mi, a kú àsìkò tá a wà yìí o. A kú tẹ́tí gbọ́ wa o. Tó bá jẹ́ ọ̀sán, tó bá jẹ́ àárọ̀, tó bá jẹ́ alẹ́ àbí ìyálẹ̀ta lẹ wà níbikíbi tẹ́ bá wà. Àbọ̀ Ọlọ́run á dájú lórí wa o. Ẹ ṣé. Ná bá ní àwọn kan kóra wọn jọ. Wọ́n láwọn ìyàwó kábíyèsí. Báwọn wà láàfin, báwọn ò sí láàfin. Àwọn àti kábíyèsí wọn, àwọn àti Naomi. Wọn ò ní jẹ́ kí Naomi gbé kọ́ọ̀pù sẹ́nu kó mú mi kó gbé lẹ̀. Pé ìyẹn ò ń ṣe, kì í ṣe tàwọn. Nítorí àwọn ìyàwó kábíyèsí. Wọ́n bá send message yẹn. Ẹni tó dẹ̀ send ẹni tí wọ́n sọ pé wọ́n send message yẹn sí. Ìyẹn tán send message tí ìyẹn náà lọ́rọ̀ á jẹ́ iṣẹ́ dáadáa. Wọ́n ní Naomi wá farabalẹ̀ wá rán yẹn padà. Torí ó dàbí pé ìyẹn náà wá gbé boràn mi. Kì í ṣe pé bóyá ó gbé boràn, ó kàn wá jí ọ̀rọ̀ yẹn sọ fún Naomi. Naomi kẹ̀dẹ̀ rèé. Gbogbo message lóríṣiríṣi every time ló máa ń sọ. Eléyìí máa send tiẹ̀. Ashley send. Mariam send. Gbogbo wọ́n máa fún Naomi ní oríṣiríṣi message láti threaten ẹ̀ pé kó fi ọkọ àwọn sílẹ̀. Naomi wá sọ pé wọ́n wá fún ní 100 million kó fi kábíyèsí sílẹ̀ fún àwọn káwọn lè enjoy ọkọ wọn. Wọ́n ní Naomi wá sọ pé ẹ bá fún òun ní billions, gbogbo billions tó wà láyé. Ó ní èkùrọ́ lálábàákú ẹ̀ wá. Kò sí ẹni tó lè gba kábíyèsí lọ́wọ́ òun. Torí kábíyèsí ọkọ tòun ni. Ẹ̀yin lẹ mọ bí tẹ́ ti rí ọkọ. Ṣé ọkọ lẹ ń fẹ́ yìí ni àbí ẹ̀ sọ fún ara yín? Ẹ̀yin tẹ́ ń fi ìrú gbàbùkún. Ọkọ náà dà. Ṣọ́kọ tòun lẹ ń pè lọ́kọ yín. Àlè yín ni. Ẹ kàn ní àlè lẹ jẹ́ fún kábíyèsí. Tó bá ń sọ̀rọ̀ ìyàwó, òun yìí ni legal wife fún kábíyèsí. Ẹ̀yin counterfeit ni. Wọ́n ní Naomi wá sọ pé ṣé ọmọ nǹkan tẹ́ fi jẹ́ counterfeit ni pé ẹ ti fi ọkọ tí yín sílẹ̀ níbi tẹ́ ti ń bọ̀. Ẹ wá ń bá wọn pé kóun fi ọkọ òun sílẹ̀ fún yín. Pé ìyẹn èèwọ̀ nìyẹn. Ayé àtúnwá gan-an pé irú ẹ̀ lè ṣẹlẹ̀. Ẹ̀yin wá sọ wípé kí èmi fi ọkọ yín lẹ̀. Èmi ò fẹ́ bàbá Nasiru. Èmi ò dẹ̀ fẹ́ ọkọ Ashley. Mi ò fẹ́ ọkọ Tọ́pẹ́. Mi ò dẹ̀ fẹ́ ọkọ Rónkẹ́. Mi ò dẹ̀ fẹ́ ọkọ Ashley. Gbogbo yín pátápátá kò sẹ́ni tí òun jẹ lọ́kọ. Ẹ̀yin wá fẹ́ jẹ níbi tí ẹ̀ ṣiṣẹ́ sí. Òun ni legal wife o. Òun ni ayọ́ba o. Òun ni gbogbo ara kábíyèsí. Òun lórí òun lọ́rùn. Jẹ́ kí n wá sọ fún yín. Tẹ́ bá mọ̀ pé ẹ̀ ń wá ọkọ, ẹ padà sọ́dọ̀ ọkọ yín. Ibẹ̀ lọkọ yín wà. Ibi tí ẹ ti ń bọ̀ níbẹ̀ lọkọ yín wà. Ẹ ti sọnù, ẹ dẹ̀ ti ṣìnà kirikiri. Torí ilé ọkọ tòun lòun wà yìí. Kò sí oyè náà. Tẹ́ sọ pé tẹ́ bá ń sọ̀rọ̀ billions of billions, uncountable billions. Ìyẹn ò tó kábíyèsí ọkọ. Kò sí nǹkan tóun ní ìdí lọ́pọ̀ ọkọ òun tó ọkọ òun ò fún òun. Ẹ̀yin ìṣá. Ẹ̀yin tó jẹ́ pé ẹ̀rọ owó rí, tó wá pé ẹ rí owó rí ni. Ẹ ní wá sí ọ̀dọ̀ kábíyèsí. Ẹ wá sọ pé kí kábíyèsí kẹ́ fi ilé àtọ̀nà yín lẹ̀ torí ẹ̀ náà ní ara yín. Ẹ dẹ̀ náà ní ọkọ ibi tẹ́ ti ń bọ̀ ọkọ yín ẹ̀ náà ní ẹ̀. Ọkọ tèmi lẹ wá fẹ́ bàbá mi dùn. Ẹ fẹ́ náà ní ọkọ. Ó lè ní ọlọ́ṣà ni. Ẹ gbẹ́nu ọ̀nà wọlé. Window lẹ gbà wọlé. Window kẹ̀dẹ̀ rèé. Ọlọ́ṣà ibẹ̀ lọ́lọ́ṣà máa ń gbà wọlé. Ní díàfọ̀. Òun ni legal wife o. Kábíyèsí Ọọ̀ni o. Kẹ́ bá ìṣe rádaràda yín lọ síwájú o. Ẹ má wá polútù ilé ọkọ òun bó ṣe polútù ilé ọkọ tẹ́ ti ń bọ̀. Ẹ̀yin aláìní tìjú. Ẹ̀yin ọlọ́kànjúà. Ẹ̀yin tó jẹ́ pé ẹ wà contented rèé.
àti tó pe rẹ̀ pé òun ni mílíọ̀nìà mílíọ̀nìà àti ìlú ibo olè nǹkan tó lè ní kì í ṣe tiẹ̀ nǹkan tó lọ́ṣà ní tiẹ̀ kọ́ ni ábèlè tà sí ẹ̀yin rádaràda tó kù tẹ kẹ́sẹ̀ lẹ́sẹ̀ tẹ sọ pé ẹ̀ ń ṣe ìpàdé kí Naomi fọkọ tì yín ọ̀dà lọ́kọ yín ẹ̀ ì tí ì rọ́kọ ẹ jẹ́ lọ padà síbi tẹ́ tí ń bọ̀ kẹ́ lọ́ọ́ dìrọ̀ mọ́kọ yín lọ́hùn torí bóun ṣe wà yìí kò sẹ́ni tó lè gbọ́kọ òun lọ́wọ́ òun ẹ sì tọra yín jù pé kí wọ́n sọ fún yín pé Kòrólà alábàákú ẹ̀wà lòun àtọkọ àfi tí ikú nìkan ló lè yà wọ́n òun ò dé ṣetán láti kú ọkọ òun ò dé ṣetán láti kú àwọn ọmọ òun ò dé ṣetán láti kú ẹ tó bá dẹ̀ lóun fẹ́ ro kúrò òun ó máa nìṣó lọ́rùn dòun ni tógo bá jẹ́ ti Jésù Kristi lókè wọ́n mà ní Naomi fínísì wọn bí bóun ṣe wà yìí omi mi kan ò lè mìíràn ó ti pẹ́ tẹ́ tí ń ti òun ó dẹ̀ dúró gírí agbára Ọlọ́run ló jẹ́ bẹ́ẹ̀ kò sẹ́ni tó lè bí òun ṣubú ẹ̀yin kinní kan rádaràda ẹ̀yin olè àwọn aláìní tìjú a ní wọ́n tiẹ̀ ṣe nǹkan gbà míì ẹ máa sọ pé ṣé àwọn eléyìí tiẹ̀ ní fún ọ̀rọ̀ náà bó ṣe wá káàkiri wọ́n gba àwọn ọmọ ọlọ́mọ wọ́n dẹ̀ ló ń gbé àwọn ọmọ ọlọ́mọ tó ń jẹ́ káwọn ọmọ ọlọ́mọ gbádùn àwọn ìyá wọn wọ́n lọ fọ́ọ̀sì ara wọn láti ra ọmọ wa gbé wá fún kábíyèsí ìyẹn gan ìlú ò ti ṣèdájọ́ fún yín ìdájọ́ tó tọ́ sí Ọlọ́run ti fi tó máa fi jí ìkẹyìn ẹ̀yin ìkà ẹ̀ lè gbọ́kọ òun lọ́wọ́ òun tẹ́lẹ̀ ló ń kọ́ máa ń wò pé kí Ọlọ́run kó gbòògbò kọ́lọ́run gbàkóso pé ṣùgbọ́n Ọlọ́run ò ní ká gọ̀ Ọlọ́run ò dẹ̀ ní kí a rí ẹ̀tọ́ wa ká má gbà kò sẹ́ni tó dẹ̀ lè gba ẹ̀tọ́ òun lọ́wọ́ òun láàfin lọ́dọ̀ kábíyèsí torí ẹ̀tọ́ òun lẹ̀tọ́ òun máa jẹ́ kí ló dé tẹ́ fi burú tí tẹ́ fi ya ajá àdìgbò lójú tẹ́ jẹ́ kó òun gbádùn ọkọ òun ẹni bá lóun ní ẹni bẹ́ẹ̀ ṣe gbádùn ọkọ bí tẹ́ ti ń bọ̀ ẹ̀ lè fọkọ òun sílẹ̀ ọkọ òun tẹ́ wá gbà yẹn ló máa ṣèdájọ́ sórí gbogbo yín òun ló máa dá yín lẹ́jọ́ òun ló dẹ̀ máa fìyà jẹ yín nígbà tí wàá fẹ́ gbọ́ ọkọ òun tẹ́lẹ̀ ní kóun kúrò nílé kẹ́yìn máa bọ̀ bẹ́ẹ̀ ṣe tàràkà kúrò nílé ọkọ yín tẹ́ tàràkà kúrò níbi tẹ́ ti ń bọ̀ òun lè fẹ́ wá fèsì Ọlọ́run máa rẹ́gì mọ́ yín lẹ́sẹ̀ ẹ̀yin èèyàn mi kì í má ṣe kékeré Naomi ní Kòrólà alábàákú ẹ̀wà kò sí ohun tó ń bọ̀ lókè tílẹ̀ ò gbà ẹ̀yin ni kẹ́ ṣí kúrò kẹ́ ṣí tìdítìdì kẹ́ ṣí ti gbòǹgbò kúrò ní ààfin lórí ààfin yẹn kì í ṣe ẹ̀yin lẹ́ni òun lòun ní nǹkan ọ̀ níwòyí ọdún tó ń bọ̀ gbogbo yín máa rìn kúrò lọ ká tó rí wòye ọdún tó ń bọ̀ pẹ̀lú ògo tó jẹ́ ti Ọlọ́run lókè wọ́n ní Naomi ní gbogbo yín lọ máa fọ́n dájú tẹ́ máa padà síbi tẹ́ ti bọ̀ orúkọ Jésù Kristi Olúwa wa àmín ẹ ṣé ẹ̀yin èèyàn bẹ́ẹ̀ ṣe ń ṣe ohun àti bá ń tọ́jú rẹ tẹ́ bá ṣe tẹ́ bá láìkẹ́ tẹ́ ń bá wa subscribe Ọlọ́run á dá sọ̀rọ̀ ìṣerere sínú ayé yín Jésù Olúwa wa àmín ẹ ṣé gan-an ni a dúpẹ́ Jésù Kristi.